Ó ṣeé ṣe kí ìjà àti wàhálà tuntun kó tún ṣẹlẹ̀ ní agboolé fújì tó ti fẹ́ máa tòrò padà báyìí o, lórí ọ̀rọ̀ tí gbajúgbajà ọkùnrin olórin fújì ní Alhaji Sule Àdìó ẹni tó pèèyàn mọ̀ sí Àtàwẹ́wẹ́ lórí ọ̀rọ̀ tó ṣẹ̀ṣẹ̀ sọ, èyí tó gba orí ẹ̀rọ ayélujára kan, táwọn èèyàn sì ń sọ pé inú ó ti ń bí gbajúgbajà olórin fújì ní tó jẹ́ ọba orin ìyàn Alhaji Saheed Akorede Ògúnọlá ẹni tó pèèyàn mọ̀ sí Saheed Òṣùpá. Kódà wọn ló ṣeé ṣe kí ọkùnrin ọmọ bíbí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ náà kó fún Àtàwẹ́wẹ́ ní èsì ọ̀rọ̀ ẹ̀ ní ìgbàkúùgbà sí àsìkò yìí. Nínú fọ́nrán kan tí Àtàwẹ́wẹ́ tó ti kọrin tuntun tó lu sórí ẹ̀rọ ayélujára, ọkùnrin náà ló ti ń sọ pé ní ìgbà kan bó tilẹ̀ jẹ́ pé kò dárúkọ Saheed Òṣùpá, ṣùgbọ́n táwọn èèyàn ti hàn pé Saheed Òṣùpá ló bá wí ìpè olórin kan kọrin kan láìpẹ́ yìí tó ń sọ àwọn ànábì tó wà nídìí iṣẹ́ fújì, tó sì ní ìgbà tí òun jáde sọ̀rọ̀ fún lésì wípé òun ni ànábì àkọ́kọ́ nídìí iṣẹ́ fújì, níṣẹ́ lọkùnrin náà ló panu mọ́ ní ò lè sọ̀rọ̀ mọ́ tó sì ti ya sáré kúrò níbẹ̀. Ọ̀rọ̀ yìí làwọn èèyàn máa rí wípé ó fi ń tẹ àbùkù Saheed Òṣùpá, àti pé ẹni tó fi ń sọ ni pé òun ní ẹnu òun ló ká Saheed Òṣùpá tí òun lè bá wí tó fi tètè jáwọ́ nínú ọ̀rọ̀ tó sọ. Ẹ sì rántí pé lọ́sẹ̀ bíi mélòó kan sẹ́yìn ni Saheed Òṣùpá ló gbé orin tuntun kan jáde níbi tó ti ń jẹ́ kó di mọ̀ pé nídìí iṣẹ́ fújì ànábì 4 ló wà. Ó ní òun, ẹni tó jẹ́ olùdásílẹ̀ orin fújì olóògbé Síkírù Àyìndé Balógun Agbẹ́jìlọ́lá tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Barrister, àti Alhaji Wasiu Alabi Ọdẹ́tọ́lá tó pọ̀ èèyàn mọ̀ sí Pasuma, pẹ̀lú Alhaji Abbas Akande tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Òbésèré. Ó láwọn mẹ́rẹ̀ẹ̀rin yìí ní àwọn jẹ́ ànábì níṣẹ́ fújì. Gbogbo àwọn tó sì kù sábẹ́ èèyàn tó ń pè ní ọmọlẹ́yìn àti alábàárìn ní gbogbo àwọn tó kù náà jẹ́ fún àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí òun dárúkọ yìí. Ọ̀rọ̀ yìí inú di awuyewuye àti ariwo, ìtọ́pọ̀ èèyàn rí bí àbùkù àti ẹ̀sìn fún máyégún gbogbo ilẹ̀ Yorùbá tó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn aṣíwájú orin fújì lásìkò yìí, ìyẹn Alhaji Wasiu Àyìndé Ọmọgbọ́láhàn Marshal ẹni tó pè èèyàn mọ̀ sí K1 The Ultimate. Ṣá o, nínú orin tí Àtàwẹ́wẹ́ tó ṣẹ̀ṣẹ̀ kọ, èyí tí ó gba orí ẹ̀rọ ayélujára kan báyìí, ìní ọkùnrin náà ló ti lọ jẹ́ kó di mọ̀ o wípé ní ìgbà tí Saheed Òṣùpá tó kọrin náà, ó ní kété tó ń jáde wípé kó tiẹ̀ tó sọrú orin bẹ́ẹ̀ lòun ti ń pe ara òun lánàbí àti pé òun lànàbí àkọ́kọ́ nídìí iṣẹ́ fújì. Ó ní kété tó ń jáde tó ń sọ bẹ́ẹ̀, ìṣe ni Saheed Òṣùpá ò lè kọrin náà mọ́, tó dákẹ́ tó sì sáré kúrò ní ibẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé Àtàwẹ́wẹ́ ò dárúkọ Saheed Òṣùpá, ṣùgbọ́n gbogbo èèyàn ló ti mọ̀ pé Saheed Òṣùpá ló kọrin náà, òun ló sì ń bá wí. Lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn olólùfẹ́ Saheed Òṣùpá náà ti ń ṣèkìlọ̀ fún pé bí Saheed Òṣùpá bá fún un lésì báyìí yóò sú. Tó sì ní nígbà tí Saheed Òṣùpá ti fọ́nrán orin náà dé ọ̀dọ̀ ẹ̀, wọ́n ní ọ̀rọ̀ náà ó bí inú pé kí ló dé tí Àtàwẹ́wẹ́ yóò lọ máa sọ bẹ́ẹ̀, táwọn èèyàn sì ń sọ pé bí Saheed Òṣùpá tó bá tó fi fún un lésì, ó ṣeé ṣe kí awuyewuye àti ìjà ó tún bẹ̀rẹ̀ padà lágboolé fújì.